ó tún do nípẹ̀kí rẹ̀ kí a kóra wa o. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lódò lẹ́yìn odi, ẹ mọ̀ kú àtijọ́ ẹ kú àtijọ́ ẹ kú àtijọ́ méjìjọ́ mẹ́ta lórí ètò àgbà wá búra. Èmi ọmọ yín náà rí Káyọ̀dé ọmọ Àjàó iná ní kí yín ti ń ṣe yín pẹ̀lẹ́. Ṣé ẹ gbàgbé ibi tá à ń bẹ́tò lọ lórí ètò àgbà wá búra? À ń sọ̀rọ̀ lórí àwọn àlọ́ bí bàbá àgbà àbí ìyá àgbà tí wọ́n máa ń pa fún wa ń gbà yẹn. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ bá sì ti gbàgbé, èmi ò rán yín létí. Bí wọ́n bá ń pàlọ́ fún wa, wọ́n á máa wí pé àlọ́ o, á wàá dáhùn, á ní àlọ́. A bá ti wá ní kọ̀ lápá kọ̀ lẹ́sẹ̀, ọbẹ̀ lùgbó pì. Kí ni o? Àwa mélòó la mọ̀? Ṣé ẹ rántí? Ṣé ẹ tí ì fi jẹun? Bẹ́ẹ̀ bá rántí rẹ̀, tẹ́ ẹ tí ì gbàgbé rẹ̀, ẹ já pàdé nínú comment section fọ́nrán yìí. Ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sínú rẹ̀, ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sínú rẹ̀. Ẹ wá gbìyànjú, ẹ ṣe nǹkan kan ìkúnlọ́wọ́ tẹ́ ẹ ṣe fún mi rèé. Ẹ gbìyànjú láti follow àkáǹtì yìí, ẹ láìkí ẹ̀, ẹ share rẹ̀ kó lè bá dọ́dọ̀ àwọn tó yẹ kó dé. Ire lójú owó rí o, ire kàbìtì.